mo kí ẹ̀yin tèmi ní gbogbo ibi tí ẹ bá ti ń wo fọ́nrán yìí wípé a kú ojúmọ́. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ sáré kájọ wo nǹkan tí Emir Ìwó nǹkan tí wọ́n fi ṣọwọ́ síta yìí. The Palace of Paramount Ruler of the United Kingdoms of Iwo Land presents the 5th edition of Ọdún Allah. Ẹ̀wọ̀n bá ti máa ń sọ fún yín ti pé Allah ò kì í ṣe Ọlọ́run Olódùmarè. Gbogbo àwọn nǹkan yìí wọ́n mọ̀ọ́mọ̀ parọ́ fún yín ni. Wọ́n fẹ́ bà ayé wa jẹ́ bọ́n ṣe bà ìran Haúsá jẹ́ ni. Annual celebration ní bóun ṣe máa ń ṣe nìyẹn tó túmọ̀ sí pé gbogbo ọdún tó ti ṣe sẹ́yìn tó fi síbẹ̀ pé kíní kan Olódùmarè irọ́ ló fi tàn yín ni. Ọdún Allah ni wọ́n ń ṣe. Now ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa wọ pé ọdún Allah ṣé bọ́n sọ pé Allah náà ni God ṣe bí God náà ni Ọlọ́run irọ́ o ó yàtọ̀ tọ̀ o. Ìtumọ̀ God kò túmọ̀ sí pé òun ni Ọlọ́run Olódùmarè o. God is a deity. Ẹ ní láti lọ ṣèwádìí ẹ̀ dáadáa. Bọ̀ ibẹ̀ kọ́ ni mò ń lọ. Ibi tí mò ń lọ gangan ni Allah. Ta ni Allah? Who is Allah? Now ẹ tẹ̀ sí Google fún ara yín. Wípé kí Islam tó bẹ̀rẹ̀ torí ìgbà kan ni Islam bẹ̀rẹ̀. Àwọn ìgbà kan wọ́n pè ní time of Jahiliyyah, ìgbà ìmọ̀ nígbà tí Islam ò tí bẹ̀rẹ̀. Kí Islam tó bẹ̀rẹ̀ nílẹ̀ Saudi, ǹjẹ́ wọ́n sì mọ nǹkan tó ń jẹ́ Allah? Ǹjẹ́ ère kan wà? Ǹjẹ́ ṣìgìdì kan wà tó ń jẹ́ Allah? Ẹ tẹ̀ síbẹ̀. Pé was there a deity named Allah before Islam? Now ó sọ pé yes, ó ní bẹ́ẹ̀ ni. The deity named Allah existed before Islam. Ère kan tí wọ́n ń pè ní Allah ó wà kí Islam kó tó bẹ̀rẹ̀, and was the supreme god in pre-Islamic Arabian polytheism. Òun dẹ̀ ni ère tó ga jù nínú ọ̀pọ̀lọpọ̀ ère tí àwọn ará Mecca ń gbà yẹn tí wọ́n ń sìn. Worshipped alongside lesser deities. Wọ́n ń sìn Allah yìí pẹ̀lú àwọn ère kéékèèké tí wọ́n pè ní Ọlọ́run lọ́dọ̀ wọn. Allah ni wọ́n gbà pé Ọlọ́run tó tóbi jù. Wọ́n wá ń sìn Allah. Wọ́n wá ń sìn àwọn nǹkan míì, àwọn ère míì tí wọ́n pè ní Ọlọ́run kéékèèké. Mo rò pé ó ń yé yín. Only the name Allah is an Arabic word for the God. Ìtumọ̀ Allah gangan ni the God. Ère yẹn, òun ni ìtumọ̀ ẹ̀. Ère yẹn, the God. And its use predates Islam. Wọ́n ti ń lò kí Islam kó tó bẹ̀rẹ̀. As seen in theophoric names like Abdullah, slave of Allah. Tí ẹ máa rí wípé wọ́n ń sọ àwọn èèyàn ní Abdullah torí bàbá tó bí Muhammadu Abdullah ló ń jẹ́ tó túmọ̀ sí ẹrú Allah. Èyí ń túmọ̀ sí wípé Allah ó ti wà, wọ́n ti mọ Allah as ère kí Islam kó tó bẹ̀rẹ̀. Supreme but not singular. Wípé Allah òun ló tóbi jù àmọ́ kò kí ń ṣe òun nìkan ni wọ́n ń sìn. Pre-Islamic Arabs considered Allah the supreme deity or God of gods. Kí Islam tó bẹ̀rẹ̀, àwọn Lárúbáwá yẹn wọ́n gbà pé Allah òun ni ó tóbi jù ní olórí àwọn ère, olórí àwọn ṣìgìdì, but still worshipped other idols and goddesses like Uba, Allat, Al-Uzza. Bọ́n ṣe ń sin Allah yẹn, wọ́n tún ń sin àwọn nǹkan míì bíi Uba. Àwọn kan sọ pé Uba ni Allah, irọ́, ọ̀tọ̀ ni Uba, ọ̀tọ̀ ni Allah. So wọ́n ń sin Uba, wọ́n ń sin Allat, wọ́n ń sin Al-Manat, wọ́n ń sin Al-Uzza, wọ́n ń sin òkúta Jaratul Aswad, wọ́n ń sin gbogbo àwọn nǹkan míì báyẹn along with Allah. Nǹkan tí Muhammadu wá ṣe ni pé ẹ jẹ́ ká má sin àwọn nǹkan yìí mọ́. Ẹ jẹ́ ká pa ogbélé ìtì. Ẹ jẹ́ ká mú ẹyọ kan nù àwọn ṣìgìdì tá à ń sìn kó jẹ́ Allah. Ló fi jẹ́ pé Allah nìkan tó jẹ́ ti ìdílé ti dọ̀dọ̀ tí wọ́n yẹn tí àwọn adopt yẹn òun ni Muhammadu wá gbé jáde. Now wọ́n tún ní worshipped alongside other gods. Wọ́n sin Allah yìí pẹ̀lú àwọn ère tó kù. The pre-Islamic worship of Allah was part of a polytheistic system. Níbi bọ́n ṣe ń sin Allah yẹn ó túmọ̀ sí pé wọ́n ń sin ọ̀pọ̀lọpọ̀ nǹkan, wọ́n ń mú nǹkan míì mọ́ Allah. And the Kaaba pẹ̀lú Kaaba, while considered the house of Allah. Kaaba yẹn òun ni ilé Allah. Ibi tí mo fẹ́ mú jáde gangan nìyẹn. Kaaba ni ilé Allah. Allah yẹn nígbà yẹn kí Islam tó bẹ̀rẹ̀ ère ni.
ẹ wá yẹ ká lọ wò nígbà tí Islam bẹ̀rẹ̀ báwo ni Allah ṣe jẹ́. Ẹ ká lọ sí Quran chapter 27 verse 91 ká kọ́kọ́ gbọ́ nǹkan tí Muhammadu sọ. Muhammadu ní say, O prophet, sọ pé wọ Muhammadu, I have only been commanded to worship the Lord of this city of Mecca. Àṣẹ tán pa àwọn yín pé kóhun jọ́sìn fún Olúwa ilẹ̀ Mecca. Ẹ má gbàgbé, Olúwa ilẹ̀ Mecca yẹn ti wà kí Islam tó bẹ̀rẹ̀, èrè ni. Who has made it sacred, and to him belongs everything. Òun ló ní gbogbo nǹkan. And I am commanded to be one of those who fully submit to him. Kóhun dẹ̀ jẹ́ ìkan náà àwọn tó jupa jù sẹ́lẹ̀ fún Allah nìkan. Ẹ ká lọ sí Quran chapter 106 verse 3 kí eléyìí sọ. Ó ní let them worship Allah. Ẹ jẹ́ kí wọ́n máa sin Allah, the Lord of this house. Olúwa ilé Kaaba yìí. Ẹ má gbàgbé, Allah tí wọ́n ti ń sìn kí Islam tó bẹ̀rẹ̀, ilé ẹ̀ náà ni Kaaba. Èrè dẹ̀ ni. Allah táwọn Mùsùlùmí ń sìn lénìí, ilé ẹ̀ náà ni Kaaba. Èrè dẹ̀ ni, kò yàtọ̀. Ẹ wá jẹ́ kí a lọ sí Quran chapter 38 verse 75. Tẹ́ bá lọ kà, àyà yẹn sọ̀rọ̀ nípa ọwọ́ Allah, wípé òun Allah òun fi ọwọ́ òun méjì òun fi dá Adam. Tẹ́ bá lọ sí Quran chapter 52 verse 48, ìyẹn sọ̀rọ̀ nípa ojú Allah, wípé Allah ó ní ojú. Tẹ́ bá lọ sí Quran chapter 68 verse 42, ìyẹn ṣàlàyé wípé Allah ó ní ẹsẹ̀, Allah ó ní ọwọ́ méjì, Allah ó ní ojú, Allah ó ní ẹsẹ̀. Ẹ wá ká lọ sí Sunnah An-Nisa'i 5379. Kí ni nǹkan tí eléyìí sọ? Sunnah An-Nisa'i 5379. Ó ní, it was narrated from Abdullah bin Umar. Abdullah bin Umar ló ń ṣàlàyé that the prophet said, pé Muhammad sọ pé those who are just and fair will be with Allah most high on the thrones of light. Àwọn tó ń ṣe dáadáa máa wà pẹ̀lú Allah ní orí àga ìmọ́lẹ̀, at the right hand of the most merciful, ní apá ọ̀tún Allah tó ní àánú. Those who are just in their rulings and in their dealings with their families, àwọn tó ṣe dáadáa níbi ká dájọ́ àti tó ṣe dáadáa pẹ̀lú àwọn mọ̀lẹ́bí wọn, and those of whom they are in charge, àtàwọn tó wà ní abẹ́ wọn. Muhammad said in his hadith, Muhammad dẹ̀ sọ nínú àwọn hadith rẹ̀ wípé, and both of Allah's hands are right hands. Síbẹ̀ ọwọ́ Allah méjèèjì yẹn tí Quran sọ yẹn, ipa Allah náwó méjì, ọwọ́ ẹ̀ méjèèjì yẹn ó wà ní ọwọ́ ọ̀tún. Wípé Allah ó ní ọwọ́ ọ̀tún méjì. Allah táwọn Mùsùlùmí ń sìn, tí Olúwo Emir Ìwó tó fẹ́ ṣe ọdún Allah fún ẹ̀yin ọmọ Òwò, Allah tẹ́ fẹ́ celebrate òun nìyí. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ Oòduà, nǹkan tí wọ́n fẹ́ ṣe pẹ̀lú ẹ̀sìn Islam ni pé kí wọ́n pa ìtàn wa rẹ́. Wọ́n fẹ́ tún ìtàn wa kọ. Wọ́n fẹ́ sọ fún wa pé a ò kí ń ṣe ọmọ Yorùbá, ọmọ Lárúbáwá ni wá. Wọ́n fẹ́ ba ayé wa jẹ́, wọ́n fẹ́ pa wá. Nǹkan tí wọ́n ń ṣe ní Sudan ni wọ́n fẹ́ ṣe fún wa. Tí gbogbo wa bá ti di Mùsùlùmí, wọ́n máa dàárín wa rú, wọ́n á bẹ̀rẹ̀ sí pa wá, àwọn Lárúbáwá máa gbalẹ̀ wa. Nǹkan tí wọ́n ṣe ní Morocco, tí wọ́n ṣe ní Tunisia, tí wọ́n ṣe ní Egypt, tí wọ́n ṣe káàkiri àwọn ilẹ̀ adúláwọ̀ tẹ́ pa àwọn Lárúbáwá ló wà ń bẹ̀ lẹ́ni. Òun ni wọ́n fẹ́ padà ṣe ní gbogbo ilẹ̀ adúláwọ̀ tó kù. Ìdí tó ṣe ń náwó sí orí ẹ̀sìn Islam ni. Ṣé wá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà yìí? Ẹ̀yin èèyàn wa, ẹni ìpè ni wọ́n. Tá a bá ń rí wọn yẹ ká máa lù wọ́n ni. Torí pé àwọn náà kó wa sínú wàhálà tá wà yìí. Wọ́n fẹ́ ba ayé wa jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ òdodo wọn ò lè sọ torí pé àti jẹ àti mu wọn ó ti wà nínú ẹ̀sìn yìí. Wọ́n gbé ẹ̀sìn yìí wá láti wá gba orúkọ wa, kán pààrọ̀ ẹ̀sìn orúkọ Lárúbáwá, kí wọ́n gba èdè wa, kí wọ́n fún wa ní èdè Lárúbáwá, kí wọ́n gba àṣà àti ṣe wa, kí wọ́n fún wa ní àṣà àti ṣe Lárúbáwá, kí wọ́n gba ìmúra wa, kí wọ́n fún wa ní ìmúra Lárúbáwá, kí wọ́n gba Ọlọ́run Lódùmarè lọ́wọ́ wa, kí wọ́n fún wa ní Allah Lárúbáwá, Olúwa ilé Kaaba. Allah ò kì í ṣe Ọlọ́run Lódùmarè, èrè ọlọ́wọ́ ọ̀tún méjì ni Allah. Gbogbo bí ni Ọlọ́run Lódùmarè wà, inú Kaaba ni Allah wà. Allah ó ní kèfèrí, Ọlọ́run Lódùmarè ò ní kèfèrí. Allah nẹ́sìn, Ọlọ́run Lódùmarè ò nẹ́sìn. Allah ní iná tó fẹ́ dá àwọn èèyàn sí, Ọlọ́run Lódùmarè ò ní náà. Kùránì ni ọ̀rọ̀ Allah, Ifá ni ohun Ọlọ́run Lódùmarè. Ẹ̀yin ọmọ Yorùbá, ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ẹ̀rí tó já àfà tó jẹ́ Mùsùlùmí yìí, Fúlàní ni wọ́n. Wọn ò ní sòdodo fún wa. Ẹ̀yin ọmọ Yorùbá, jẹ́ ká jí. Irọ́ lásán ni ẹ̀sìn Islam. Mo ń tẹnu mọ́ wípé tí a ò bá tètè kúrò
ní inú ẹ̀sìn ìsìláàmù yìí. Nǹkan tó ń ṣẹlẹ̀ ní Sudan ó ń bọ̀ wá ṣẹlẹ̀ ilẹ̀ Yorùbá o, àmọ́ Ọlọ́run Olódùmarè ò ní jẹ́. Nǹkan kan tí kò ní jẹ́ kó ṣẹlẹ̀ náà ní ká fi ẹ̀sìn ìsìláàmù lẹ̀, kí a ríra wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. A ní ìtàn tọ̀dọ̀ tiwa, a ní ibi tá a ti ṣẹ̀ wá, a ní èdè wa, a ní àṣà àti ṣe wa. Ó yàtọ̀ gédégbé sí Lárúbáwá. Àwa ò kí ń ṣọmọ Lárúbáwá. Nǹkan tó bá ti gba Islam ó ti dọmọ Lárúbáwá. Wọ́n fẹ́ fi ẹ̀sìn Islam, wọ́n fẹ́ fi dàárín wa rú, kí wọ́n kọ ẹ̀yìn wa síra wa, ká lè máa bára wa jà, ká lè para wa. Tí wàhálà bá wá ti ṣẹlẹ̀, wọ́n á lè mú nǹkan yìí fi kẹ́wọ́, wọ́n á lè pa gbogbo wa. Ẹ̀yin ọmọ Yorùbá yẹ ká jí o. Àbọ̀ ọ̀rọ̀ ó tó fọ́mọlúàbí. Mo mọ̀ pé tó bá dénú ẹ̀ adòdìndín. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè, Olúwa ilé Kàbá ni. Mo sọ yìí mo dúró, ó dìgbà.